ẹ̀yin ará mi ẹ mà káàsán o ẹ kú dédé ìwòyí ẹ káalẹ́ ẹ kú ìyálẹ́ta mo kí yín o ẹ kú rọ́jú ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ̀yin aládùúgbò mi ẹ̀yin ìbátan mi ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ̀yin àbúrò mi àtẹ̀gbọ́n mi ẹ súnmọ́ bí gudugudu méje yàyà mẹ́fà ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa o àwọn Yorùbá ló máa ń pòwe wọ́n ní tí ìyá ńlá bá gbé ní ṣánlẹ̀ wọ́n ní kékeré á tún gorí ẹni Fúlàní ti gbé wa ṣánlẹ̀ o òun náà ṣe ń pa wá ní mẹ́sàn-án mẹ́wàá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́gànjọ́ òru èmi ni mò ń bá yín sọ̀rọ̀ o Dr. Mọ́wùmí Lawal wọn ò rí èèyàn fi ṣe mí wọn ò dẹ̀ lè dé mi lóhùn torí Ọlọ́run ló fún mi lóhùn kò sẹ́ni tó dé òun má gogo lẹ́nu màá sòótọ́ tí mo rí ẹ̀yin ará mi ẹ jẹ́ kí n kọ́kọ́ já yín sí tí n bá sọ fún yín pé bàbá yín torí kò lè jẹ́ mi ò lè nírú bàbá rádaràda bàbá rédèrèdè yàmàyàmà játijàti bíi bàbá T-Pain Ọlọ́run ò fún mi ní bàbá bíi bàbá Fọláṣadé Tinubu bàbá Ṣèyí Odúmẹ́gojúkú allegedly supposedly probably bàbá Àbíbá àti bàbá Zainab bàbá rádaràda ni olórí májèdíẹ ni adójútì ni bàbá ni and at the end of the day it's a useless head of state useless wicked visionless missionless head of state ẹ̀yin ọmọ Yorùbá gidi sísẹ Ọlámídé ìyẹn ni pé bàbá Tinubu ní ó ní plẹ́ẹ̀nì a ní plẹ́ẹ̀nì ta lè fi lọ bá àwọn kan jà bàbá Tinubu ò ní plẹ́ẹ̀nì láti lọ sí Sambisa lọ bá Boko Haram fa wàhálà tó ń pa wá ní mẹ́sàn-án mẹ́wàá mo ti sọ fún yín pé bàbá Tinubu mọ̀ ń pa Boko Haram iswap làkúráwàsí ó ń purọ́ fáyé ni ṣùgbọ́n àwọn kan tí bàbá Tinubu ò lè dé mọ́ nínú ìgò nínú kótó. There are some of us bàbá Tinubu will manipulate. There are people bàbá Tinubu will keep in a bottle, ensnare them, emasculate them, encapsulate them, oppress them, intimidate them. Thank God I'm not one of them. Baba Tinubu cannot hoodwink me. And even when he wants to hoodwink me, God will tell me that man that I see, you don't know him. Oh, this is the way he is. So Baba Tinubu has plane, fighter jets or whatever. He can now go to Benin Republic to infiltrate whatever military nonsense that is going on there. So the coup that's supposed to take place in Benin Republic, Baba Tinubu sent his army to foil it. But Baba Tinubu cannot foil Boko Haram. He cannot beat down the ISWAP, the Lakurawas, the Musibawu, the Jalili, the Fatai, the Yusufu, the Ali, the Mahmudu. But Baba Tinubu has the audacity. President T-Pain has the temerity to go to another nation, another African sovereign nation, to go and interfere because he happens to be the chairman of the inept ECOWAS. Baba Tinubu is the chairman, but he cannot come for help to come and help him with the Boko Haram killing us. But he has the temerity, the courage to dispatch fighters, and then he lied to Nigeria that Ghana was involved, another African country, that they did it in coalition. It is a lie. It is only Nigerian airplanes that went to Benin Republic because it's afraid that another coup may happen in Nigeria. It has happened. It was forestalled, but it can happen again. Not only that, this morning, Baba Tinubu, I don't know what he was looking for, but Nigerian plane has been captured, forced down at Burkina Faso. Are you listening to me? A Nigeria plane has been detained in Burkina Faso, and 11 of the crew members are detained by Ibrahim Traore. I have told you, Nigeria is not the giant
maybe the cockroach giant. Because Baba Tinubu may call himself a giant. He's a cockroach. He's a Mickey Mouse. Milling mouth. He's a cockroach. Traore will show you where. Traore will tell you that might is not wisdom. That is not always the biggest that has the power. Ibrahim Traore is telling you that you are big and you are foolish. Baba Tinubu, you are big for nothing as the head of the most populous African country. Big, but no wisdom, no strategy, no integrity, no dignity. That is who you are. Presidency paid. You are a figurehead president. You can do all wuru wuru or bula bula. You are not a force to be reckoned with. And now, you are planning to take down Traore. Now, you will have to negotiate. Or you will have to ask your friend, your friend, Emmanuel Macron, to go and beg. To go and beg Ibrahim Traore to release 11, either they are pilots or fighters, but they are military men. What you are looking for in Burkina Faso, you will tell, so that the world can hear and know the kind of president that you are. A missionless, visionless president. Baba Tinubu oríyàn pé o. Baba Tinubu amukumeko president nìyí. Adójútì nìyí. Alágàbàgebè nìyí. So ẹ̀yin lágbára láti lọ sílùú onílùú. Ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ wo ṣé ojú òtí ẹ̀ tí president yìí ni. Ó fẹ̀tẹ̀ sílẹ̀ ní Nàìjíríà. Ó lọ pálapàlapà ní Benin Republic. Ṣé ní pé lórí burúkú má ṣàǹfààní èpè màlẹ́ ní Baba Tinubu. A ní major problem nílùú wa. Genocide ń lọ lọ́tún lọ́sìn ní Nàìjíríà. Baba Tinubu ò mà láyé tiwa o. Ó fẹ́ lọ gba Benin Republic là. Ìwọ tó jẹ́ pé ìwọ fún ara ẹ kú máa gbé ẹ̀kọ́ lórí oyè tó wà. Kú máa gbé ẹ̀kọ́ lórí àpèrè yẹn. Nàìjíríà máa fọ́ olúkálùkù máa lọ sílé bàbá ńlá bàbá ẹ̀. Ó láti fọ́ tí ò bá fọ́. Wọn ò ní jẹ́ kẹ́yin ọmọ Yorùbá ṣoríire tẹ́fẹ́ ṣe. Wọn ò ní jẹ́ kẹ́ lo ọgbọ́n àti làákàyà tó yẹ tọ́lọ̀ fún yín. Wọn ò ní jẹ́ kẹ́ rẹ́mi mí o. Wọn ò ní jẹ́ kẹ́ gòkè àgbà. Nàìjíríà láti fọ́. Gbogbo àwọn tó sọ pé a lè lọ, a lè ṣe gbá. Israeli kúrò lábẹ́ Egypt o. A máa lọ. N tó bá máa gbà la máa fún. They said we can leave, we can go. But the Israelites left Egypt. The Oduduwa nation will go. I'm not asking the Fulani to disappear. Let them go to wherever they want to go to. But Nigeria must divide. It must be broken up into 7 extractions, 7 nations. The Igbo cannot live with Fulani. Yoruba cannot live with Fulani. Hausa is complaining about Fulani. Akwa Ibom can't stand Fulani. Then why do we have to be forced to live with them? Let them go and live on their own. Go to their own father's land. If they not is their father's land, that their mother, father, grandfather has gotten for them, let them stay there. But there is no Nigeria. Nigeria is a conglomerate of nations. When Lord Lugard in 1914 joined the North Protectorate and the South Protectorate, we became the useless country called Nigeria. And in the South, we don't speak one language, yo. We do not have the same tradition, the same culture, the same moral ethos, the same psychological ethos, the same political ideology. So how can we be one nation? The Igbo don't want to go with the Yoruba. The Yoruba don't want to go with Akwa Ibom. It's not because they hate each other. Everybody just wants their sovereign nation where they can speak their own indigenous language. I do not hate Igbo, Hausa, Akwa Ibom, Edo, Calabar, or even the Fulani. I don't hate them, but I cannot stand their egregious behavior. I cannot take their violence, their viciousness. They are very uncultured, uncouth. They are not humane, but they can exist like every other person. I just don't want to be with them. So when you see me shouting and talking, don't be surprised, because we have crazy president,
A president that is not taking care of his own people, but has the audacity, he has the temerity, he has the boldness and the courage to go and interfere in the sovereignty of another nation. When his own country is bedeviled with genocide. There is genocide in Nigeria. There is chaos in Nigeria. There is massive killing and kidnapping. President Bola Ahmed Tinubu has not done anything about it. They have just killed his Brigadier General Musa Uba. They have not found the people who killed him. They have not done anything about it. But he has the senselessness, the insensitivity to go and get himself involved in another nation because he called himself the chairman of ECOWAS. That's how senseless. That's how stupid. That's how insensitive. That's how visionless and missionless our so-called President Bola Ahmed Tinubu is. I have just told you that Nigerian airplane is in Burkina Faso. What the plane was doing there, I don't know. But 11 of Nigerian Air Force pilots or crewmen have been detained in Burkina Faso. So call out President Tinubu to come and explain. He's going to lie. He's a blatant liar. Forever he's going to be a liar. There is no one single truth in that man called President T-Pain. President T Chaos. President T Calamity. T Trouble. T Genocide. T Depression. T Poverty. T Lack. Those are the appellations that I'm going to put on President Tinubu. He is a visionless leader. A missionless man. He has gone deranged. And is pummeling the lives of innocent Nigerians are dying on a daily basis. This man has no solution. But he thought he had solution for another country. Amebo, who has no solution for leprosy. But he wants to find solution for skin problem. Escaris. Baba Tinubu has solution for ringworm, but he cannot find solution for the leprosy that is engulfing his country. Pure, authentic bastards. At any rate, I'm not going to stay too long. I just want you to know, ẹ̀yin ọmọ Yorùbá ògidì, Baba Ekiti Ekushe, the Yoruba must go. We are going. Emma can quibble about it. There are no ifs and buts about it. We are going to leave. Toba fe toba ko. Tonshonu ko libi machine Igbo. Ama lo. Baba la baba won. Konto sowapo. Kakara won. Koto ma sepo. Ni moi moi tin soge. Àwọn ọmọ Yorùbá tin soge. Ko lórí burúkú Flora Shaw. Iyawo Lord Lugard kó tó pè wá ní Nàìjíríà. Kì í ṣe Nàìjíríà o. Odùduwà ni wá o, Yorùbá là ń sọ lẹ́nu o. Tó lórí burúkú Lord Lugard tí girlfriend Flora Shaw tó wá sọwọ́ ní Nàìjíríà after River Benue or River Niger. Ṣẹ́rígbà ti ya wèrè. Burkina Faso wọ́n pè ní Upper Volta. Nígbà tó gba independence ó change orúkọ ààrẹ o. Ó pè ní Burkina Faso. So many Rhodesia ó change ààrẹ orúkọ ẹ̀ o. Àwa nìkan torí pé aláwọn wèrè àwọn wèrè tó ń pera wọn lólórí wèrè ni wọ́n láti 65 years or so Nigeria ló gbé lórí nítorí náà ni gbogbo òṣèlú gbọ́ after omi and you know water is not stable kò stable o mo wá fẹ́ sọ tó bà mí jẹ́ nígbà tí mo rí lánàá Baba Tinubu ìyàwó yìí kan dojú tirẹ̀ láì kí n ṣàwà ọmọ oko ṣọ́kọ̀rọ̀ ní kí n pè ìyàwó yín ọmọ àlè ẹ̀ kó tẹ̀ tó di pé mo sọ yẹn ọ̀jájá ẹni tó gúgù sí èmi ò mọ̀ bẹ́ẹ̀ kí n sọ pé adé apẹ́ lórí o
because ìwà wèrè wẹ nítorí èpè ló ń wù ládùúgbò gbogbo abiyamọ fọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó ti ṣe nǹkan sílẹ̀ Yorùbá ó rí kankan mú aslikin basade ìyàwó bàbá Tinubu ni wọ́n fẹ́ sọ di yẹ̀yẹ́ tó pè ní yẹ̀yẹ́ aṣíwájú ta ni ta ló lórí burúkú ẹ̀yìn síwájú tá ń tẹ̀lé ta ló fẹ́ tẹ̀lé Olúrẹ̀mí ikú ṣe bí àlà ọmọ táwọn òbí ẹ̀ bí tán ọ̀tọ̀ ọmọ tí ò ní local standing ọmọ tí ò ní moral compass ọmọ tí ò ní dignity and respect and training Olúrẹ̀mí at 65 is still acting like a hooligan still acting like ọmọ tó bí tán ọ̀tọ̀ tó gbéra náà Olúrẹ̀mí kú ṣe bí àlà adójútì ni ẹ́ ọmọ àlèdè ni ẹ́ gbogbo èèyàn ọmọ ta ló ṣì ta ní yà tẹ́ bá délé owó tẹ́ délé ọlá ẹ máa ń tẹ̀ báṣubàṣu ni ìwọ lọmọ kejìlá bí kẹta lálẹ́ bàbá ẹ̀ owó adébi tó ń pè ní excellency #1 ò ń ṣòṣì bí ẹranṣẹ́ o ṣẹ́wọ́ ni ìyàwó tí Mr. T-Pain President T-Pain máa kọ́kọ́ fẹ́ tó ń hùwà bí wèrè wọ́n gbé aṣíwájú yèyé Oòduà wọ́n lè kọ́ pè ní aṣíwájú yèyé torí you are very uncultured you are uncouth you are undisciplined as a wife of the president of Nigeria at your own coronation or whatever it is you have no respect you have no respect you have no moral compass you are a disgrace as the wife of a president. But what do I even say? Your husband is a figurehead. That is not the way a president should be. It's a figurehead president. Nobody in the world respects your husband. They knew who your husband is. Baba Baron. Ìwọ náà addict. Ẹjọ́ ń fagbọ́ ẹjọ́ ń mugbó. Orí yìí ti dàrú. Orí yìí ti dàrú. Ìwọ ló fẹ́ rọ̀ lóyè ló fẹ́ gbádélé lọ́wọ́ ó wá débi tó ti fẹ́ gbádélé ẹ lórí ó wá ń hùwà bí ọmọ aláta ọmọ elépo ọmọ àlè ní ẹ Olúrẹ̀mí kú ṣe bí àlà ó ti jáde lé orí burúkú tó ti bí ẹ tó ọ̀tọ̀ ẹ àwọn òbí ẹ ò tọ́ ẹ tó bá tọ́ ẹ wà ní finesse ó ní finesse ó ní character you have no moral compass you are a disgrace. Thank God o kì í ṣọmọ Yorùbá Olúrẹ̀mí kú ṣe bí àlà ọmọ àlè ni ẹ ẹ̀yin ọmọ Yorùbá gidi kì í ṣe gọ́vnà Adeleke lọ́mọ àlè yìí lójú tì o gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ìjòyè ẹ̀yin ọmọ Yorùbá gidi ìyàwó ààrẹ yín ó ti fojú ọlá yín gbolẹ̀ ọmọ àlè ó ti fojú ọlá yín gbolẹ̀ ó ti wùwà ọmọ ẹranko tí ò ní kíláàsì tí ò ní dignity around her tí ò bá jẹ́ bẹ́ẹ̀ níjọ́ tó fẹ́ ṣẹ̀yẹ fún ẹ wo ìbàjẹ́ tó tọwọ́ ẹ̀ jáde ta ló fẹ́ fi ẹ́ ṣe lórí tí ò bá sí wèrè tó gbé ẹ sílé amukú mẹ́kọ̀ọ́ tó gbé ẹ sílé àwa ń wí tán aláwọn ọmọ yíya wèrè the apple does not fall far from the tree wèrè gidi ni ẹ́ Olúrẹ̀mí wèrè pọ́nbélé ni ẹ́ ṣùgbọ́n nǹkan tó lọ́n fi bẹ́ẹ̀ ṣe ni pé gọ́vnà Adeleke ò kì í ṣe obìnrin bíi tèmi ó bá gba ìfọ́tí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá jẹ́ obìnrin àbí ọkùnrin bíi tèmi ni gọ́vnà Adeleke èmi pẹ̀lú ọkọ ẹ̀ máa kí ẹsẹ̀ bọ́ ṣòkòtò ní torí màá fi ọwọ́ òdì gba ìtì ẹ̀ tó bá lóò ní respect màá fi hàn ẹ́ n tó ń pè lọ́mọ Yorùbá gidi ọmọ àlè ni ẹ́ Ọlọ́run dẹ̀ bẹ́ ṣe ọkùnrin ló bá ṣe torí tó bá jẹ́ pé obìnrin bíi tiẹ̀ ló bá ṣe ẹ mú nǹkan sílẹ̀ ẹ fojú ẹ jọ gbé ojú ẹ jọ gbé kò ní sọ ó tiẹ̀ ní dọ́rọ̀ ẹ̀wò tó bá jẹ́ obìnrin ni gọ́fìnà Adeleke torí tó bá rò pé o ní agbára tó bá rò pé o ní wèrè lórí wàá rẹ̀ tó sán káwáyé ju tiẹ̀ lọ Ọlọ́run bẹ́ ṣe you met a gentleman Adeleke is a very pleasant, decent man. And he wasn't wasting time. He wasn't saying rubbish. The man was eulogizing his God. Ṣùgbọ́n mi èṣù ni ẹ́.
Olúrẹ̀mí, ó ní bẹ̀rù Ọlọ́run. Tí Adeleke bá lò 15 minutes láti gbé orúkọ Ọlọ́run ga, ó yẹ kí inú ẹ̀ dùn ni. So that n tó gbélé ẹ lọ́wọ́ á lè pẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ní ìtọ́ṣe yìí, Adéyẹ ò ní pẹ́ lórí ẹ̀. Wọ́n gbé aṣíwájú yẹ̀yẹ́ Oòduà torí pé ò kì í ṣọmọ Oòduà, ọmọ àlè ni ẹ́. Adeleke ń kí Ọlọ́run, ó ń sábà Ọlọ́run, ìwọ ń lọ sọ fún pé ó fún ní 5 minutes ká dá fún ẹ. Olúrẹ̀mí kò lè bẹ́ ṣọ́ fún ẹ. Wọ́n ń kí Ọlọ́run, kò tí ì kí Ọlọ́run fún ìṣẹ́jú méjì, òun lọ disturb ẹni tó dúró sí, kò lè bẹ́ ṣọ́ fún ẹ. Àwọn èdìdí ọ̀run ti record your nuisantic behavior. That behavior is considered an aberration. That behavior is considered an abomination. You are disturbing a man who wants to praise and worship his God. Oh, the worship Ọlọ́run. Torí wa àtọ́kọ ẹ, ẹ̀jẹ̀ lẹ́ ń kẹ́nu bọ̀ lẹ́ ń kojú bọ̀ lẹ́ ń wẹ̀nu ẹ̀. Ó wá rí ẹni tó jáde, tó ń jó fọ́lọ́run, tó ń porúkọ Ọlọ́run, tó ń gbé orúkọ Ọlọ́run ga. Ó wá ń lọ disturb ẹ̀. Ọmọ àlè ni ẹ́. Ògbójú ọmọ àlè. Ọmọ aláta, ọmọ ẹlẹ́ran, ọmọ elépo ni ẹ́. Olúrẹ̀mí, ikú ṣe bí àlá. Tinubu, ọmọ àlè. Ẹ̀yin ọmọ lòṣì. Tẹ́ bá délé ọlá, rádaràdà lè máa ń ṣe. I have seen it. Bọ́pọ̀ ẹ̀ náà ṣe ń ṣe nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti rí ẹni tọ́ yín. Àrí bàbá àti ìyá ẹ̀sìn. Àrí bàbá ọkọ ẹ̀. Àrí ìyá ẹ̀. Ó ń pariwo Àbíbátì Mọ́gàjì kan ló bí ọkọ ẹ̀. Kó gbé bàbá ẹ̀ jáde tó bá ní pride àti ìyá rẹ̀. Èèyàn máa láàrú, èèyàn mọ rádaràda, jàtìjàtì yánnayànna. Ẹ̀yin ará mi ń tagbẹ́ dání nìyẹn o. Àwọn wèrè tó sọ̀rọ̀ wọn ní gọ́ọ̀n sọ̀hún. Wọ́n sọ̀rọ̀ wọn di narcissistic elements, genocidal elements, wọn ò ní jẹ́ kárẹ́ ti gbọ́. Bàbá Tinubu ní kò mọ́ kò tọ́. You have no guts, you have no courage, you have no boldness to face Boko Haram. But lè má ṣòṣì bí ẹran aṣẹ́wó. Àwọn ọmọ yín ń ṣòṣì ní New York. Wọ́n ń ṣòṣì ní New York, bàbá Tinubu. Ẹ lọ pé gbèjé kó bá yín wẹ̀rí fún wọn. Wọ́n ti já sí títì. Àwọn ọmọ tẹ̀ ń náwó owó onírú, owó oníyọ̀, owó elépo fún nìyẹn. Wọn ò ní fúnù, kì í ṣèpè. The law of karma, the retribution of justice will descend in your home. You are going to get your punishment, your Baba Tinubu, whether you like it or not. The just punishment, the pure judgment of God is coming to your house. And when it comes, you will take the biggest seat in your living room. You will feed it. You will provide the drink. And then it will come up with the necessary punishment. Jezebel Olúrẹ̀mí, the wicked, useless, first wife of, you are not even the first wife of Baba Tinubu. So, can the problem? You are not the first wife. And you are acting as if heaven and earth belongs to you. Yes, Mr. Demola, the time is coming up so fast. Both Baba Tinubu and his wife and his children, they will see God in camera. They are going to see God in camera. And when they do, they will know that they are mere mortals. They are not spirit. They are not spirits. Ọmọ àlè pọ́nbélé ni Olúrẹ̀mí. Ọmọ tí ò bọ̀wọ̀, tó dáadáa, tí ò jáde léere, tó wá ṣubú. Tó ṣubú. Obvious Murphy, your mother must be a very stupid woman to have given birth to a nonsensical, senseless boy like you. If your mother has the guts and the boldness, let her come out and challenge me, your mother. You are a son of perdition and a bastard, for that matter. Go and tell your mother to come and face me. So, ẹ̀yin ará mi, ẹ bá ń fi ránṣẹ́ sí Bàbá Tinubu. Ìpè àdójútì ni obìnrin tó gbé dání, tó ń fojú ọlá ọmọ Yorùbá gbolẹ̀ ní ibi tó ti fẹ́ yẹ sí
ó ti disgrace rẹ̀ olórí olóbùṣán ó sọnù kọ́ níbi machine Igbo sọmọ Igbo náà ni ó dẹ̀ ní dẹ́tà lòun ti wá ni àwọn ọmọ àlè tó ń fipá jí bàbá ńlá bàbá wọn lórí ẹni ọmọ Yorùbá ti gbàgbàkúgbà àti kóra oko dé àti kẹran pọmọ èèyàn àti pẹ́dìyẹ àti kó pẹ̀lú ẹyẹlé àwọn ọmọ wèrè àwọn ọmọ tó ń tọ́jú tó ń tọ́ lé wọn lọ́gbọ́n wọn lóye wọn nílàákàyè wọn kàn ń ṣòṣì bí ẹranṣẹ́ wo wọn wá ṣubú lọ́lá wọn ṣubú lówó wọn yẹ kárí sí gbọ́ràn ẹ̀yin tẹ́lẹ̀ sùn lọ́la kẹ́májì ẹ wá ń dágọ́mú so wèrè ni ẹ́ aṣiwèrè ni Olúrẹ̀mí ikú ṣe bí àlà ìyàwó tí penny tí trouble tí calamity disgusting element. My authentic Yoruba, help me share this. And in my closing, I want you to help me tell the president that his wife is disgracing also. His wife have no moral compass. She has no dignity. She has no class. Classless woman. Hooligan woman. Intimidating a governor. A mere mortal. Acting like a spirit. Help me tell the president that he has gotten a Jezebelic woman. A woman without training from home. No dignity, no integrity. No moral compass. And she's supposed to be the face of Yoruba woman. Aṣíwájú yẹ̀yẹ́. Aṣíwájú yẹ̀yẹ́ Oòduà. Ẹni tó gúwùsì tí wọ́n gan bá lọ́gbọ́n lórí ni. O rẹ́ ọmọ Yorùbá gidi. Ìyàwó bàbá Tinubu but mi ò blame ẹ. Bàbá Tinubu ló ń supply ẹ ní nǹkan tó need. Ask kisa ni ẹ. Ọba Ọ̀jájá Ògúnwùsì, you are the ask kisa of Baba Tinubu. So, if you like, give her half yeye of your kingdom. Half yeye of Ile-Ife, of Nigeria. It doesn't amount to anything. She can get validation from the whole Nigeria. She's not getting a clap from God. For what she did yesterday, the angels of God has crossed her. Her name is crossed in heaven for that single act where she prevented Governor Adeleke from worshiping and praising God. Hell is waiting for her. Ẹ̀yin ọmọ ìyá mi bá mi pé o, orí burúkú tí ìyàwó president yín ṣe nìyẹn o, adójútì ni, ó ti dójútì gbogbo àwa Yorùbá. Àwọn ọmọ Fúlàní a máa fi yín rẹ́rìn, àwọn ọmọ Ìgbò a máa wò yín, wọ́n lẹ́nu láti jẹ́ pé àti ya wèrè, ṣùgbọ́n àyà wèrè. Àwọn asínwín la ní kó máa rúlu wa lẹ́gbàdélé lọ́wọ́, àwọn asínwín àyà wèrè orí wa pé. Torí náà ẹ bá mi pín, I don't want to waste too much time. Ẹ bá mi pín o, kó pínlẹ̀ kó dóko, kó dára ọ̀nà. Àwọn ọmọ Yorùbá ní láti jí. Ẹ wake up, ẹ sọ̀rọ̀ sókè. A ti gbé lẹ́tà lọ sí United Nations o. A ti gbé lẹ́tà lọ sí African Union. A dẹ̀ ti gbé lẹ́tà lọ sí National Atlantic Treaty Organization, NATO. Ó máa bá wa dá sọ̀rọ̀ yìí. UNESCO máa ganu sí. Australia máa dìde. Germany máa tẹ̀lé. Japan ni máa follow. Canada ti ṣetán láti gbé wa lẹ́yìn. Torí tá bá jókòó. So ṣí ẹlẹ́kùn tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ní ṣoríire. But àwa máa ṣoríire. A máa ṣoríire. Torí náà mo ṣe ń sọ fún yín pé ẹ pariwo. Ẹ gbóhùn sókè ẹ̀yin ọmọ Yorùbá òdodo. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀. Ẹ pariwo ẹ gbóhùn sókè. Ilé là ń lọ. Àgbẹ̀ kan rokoroko kó gba àgbẹ̀ ilé. Ẹ̀yin ọmọ Yorùbá. Ilé là ń lọ. Àgbẹ̀ kan rokoroko kó gba àgbẹ̀ ilé. Ẹ bá mi sọ fáwọn Jímọ̀ Ibrahim. Àwọn Àkàndé, àwọn Balógun, àwọn Bámidélé, àwọn Ìdí àtàdébúlé, àwọn Ọ̀gbàrá, gbogbo yín tẹ́ wà ní Senate tẹ́ láàní lọ. Fúlàní á fi yín ṣèfàjẹ́ o. I'm telling you for free. Fulani is ready to encapsulate you, to oppress you, to emasculate you, and to intimidate you. That's what you want for the Mekunu. That's what you want for the needy, for the poor, for the orphans. That is exactly what is going to happen to you. When you throw your evil bread
on the water. In 5 days, it will come around to you 10 times over, 50 times over, 100 times over. Because whatever you plant is what you are going to harvest. You cannot plant onion and expect to reap mango. Untebagbin, omlemaka. Gbogbo yin le ma jegba. Gbogbo yin te gbese si wa lorun like an albatross around our neck. The Almighty God is going to paralyze your legs, suffocate your neck, and we will go. Or from heaven, it will throw down a stone and break your head to pieces. Thank you, Mr. Waris. Ekabo. Eba mi sọ fún ọ, igbe oko tí Ọlọ́run fi fọ́ orí Amoriti ní Joshua chapter 10 verse 10 to 11. Ó sì pọ̀ lọ́dọ̀ Ọlọ́run o tó máa fi fọ́ orí àwọn bàbá Tinubu àtẹ̀mẹ̀wẹ̀ wọn. Àwọn tó ń pa wá tó ń bẹ tó ń pa díẹ̀. Ọlọ́run máa fọ́ wọn lórí dànù ni. Gbogbo àwọn oníjẹkújẹ tó ti jí gbogbo owó tó ní kó lọ síbi kankan. Ẹ bá mi sọ fún wọn pé aṣiwèrè lọ́lọ́run pé wọ́n. Ọlọ́run ní ẹ wo aṣiwèrè yìí. Tán fi ilé ayé kó ọrọ̀ jọ. Wọn kò mẹ́ntọ́ máa jẹ́. Wọ́n rò pé wọ́n ń jí fáwọn ọmọ àti grandchildren wọn. Ta ló sọ bẹ́ẹ̀ fún wọn? Ẹ bá mi bí wọ́n pé ta ló sọ bẹ́ẹ̀ pé àwọn ọmọ wọn máa jẹ́. Ṣáwọn lọ́lọ́run ni. Ọlọ́run tó ń dájọ́ afẹ́yín pẹ́ran. Ọlọ́run tó ń dájọ́ afẹ́yín pẹ́ran. Mi ò fẹ́ fi ọmọ bàbá owó lọ́wọ́ ṣe example torí ọmọ gidi ni. Ọmọ bàbá lọ́wọ́ ti lọ. But màmá ẹ̀ ṣì wà láyé. Ó ṣe lè wù pé tó jẹ́ pé ọmọ ògidì ọmọ ni Olúṣẹ́gun Ọmọ́túndé Awólọ́wọ̀ bí bàbá ẹ̀ ló ṣe rí. Ó ti lọ. Nàìjíríà náà ló pa o. Kò sí hospital. Kò sí special hospital tó ti máa maintain sickness yẹ. Tí n bá wà Nàìjíríà ẹ̀yin ará mi, màá ti kú 25 years ago. The first time I had cancer, I would have died. I would have died if I was in Nigeria. But thank God for his mercy. Thank God for being faithful. Thank God for his compassion. I found myself in America in the last 25 years. Ẹ̀yin ará mi, in the last 25 years, ni mo ti ní cancer, ni mo ti ní brain aneurysm, diabetes. Name it, I got it. But the Lord is my shield and my protector. If I were Nigeria, I would have been long gone. But thank God, President Tinubu has not built one standard hospital in the whole of Nigeria. The private ones, only the millionaire and their children can go there. There are no standard school. And in the north, 45 schools have been closed down because of Boko Haram. Is that a country? Is that what you call a country or a kangaroo? A kangaroo of beasts. And you said it's going to get better. The last 1.5 years, as we have become the second poorest in the nation, in the world. Ms. Adejoke, eba mi pin. Eshe, eba mi pin. Eba mi pin ko de odo gbogbo won. Se o ba dodo won send àwọn ọmọ wọn. Àwọn ọmọ wọn ko fe fi owó wa to. Owó tó ma fi to 200 million people. Wọ́n waste lórí àwọn ọmọ mẹ́wàá mọ́kànlá. Kò lè fún náà o. Ọmọ bàbá Tinubu wà New York tó ṣe bí wèrè. Ó ti mú kolosi yo, yi ti bàbá ẹ̀ mú kù ó gbélé lọ́wọ́. Yi ti ya mú kù. Ó ń fa mu. Tramadol kolosi cocaine bọ́n ṣe mú nìyẹn. Ohun tó ń fowó wa ṣe nìyẹn o. Ó fẹ́ kọ́ ọmọ mẹ̀kúnnù kò ní lárí. Àwọn ọmọ tí wọn náà ní sún wọn. Ẹ bá mi sọ fún wọn pé tó bá ti láàní ní lárí. Àwọn ọmọ tí wọn gan ò ní sún wọn. Owó ò ní fún náà. Good afternoon, Mrs. Afina. Tell them when they spend the poor people's money, the needy people's money, the beleaguered's money, their children will not succeed. Their children will not survive it. The avalanche of terrible terrors, terrible calamity. Their children will not survive it. As long as they do not give us peace, they do not create jobs, our safety is at risk. Their children will have no peace. They themselves will have no peace. When they do not give us peace, peace will elude them. Tell them for free that they have not seen anything yet. Their children will be in calamity as they are putting our children in calamity. Their children will face trouble, will face chaos, will face trouble, will face unrest, and they will not be peace. They will not bring peace to their parents because they have not given our children peace. Tell them they're in trouble. As long as they don't give our children jobs after they graduate, even when they give their children,
the best jobs in the world, they will not be happy. They will continue to be addicts, cocaine addicts, colos addicts, tramadol addicts, alcohol addicts. So they will never bring joy, happiness, and peace to their own parents too. Àti jọ̀wọ́ ṣòkòtò kan náà. Fẹ́ fún wa lódindi, àwa gan ò ní gbà láàbọ̀ lọ́wọ́ yín. Ẹ ti rúgí oyin o. Ẹ ti rógo láláìdé sẹ̀lẹ̀. Sẹ́bọ́lá ní mí. Ẹ̀yin go ẹjọ́ yẹn ní fi lórí òróró yín. Tell them, when they say we're not going to have peace or joy, the same peace and joy will escape them, will elude them, will run away from them. It's as simple as that. You touch me, I slap you, God is not going to vex. It will be two fighting. So my authentic Oduduwa dynasty, ẹni ọmọ Yorùbá gidi, ẹ bá mi kin, ẹ pín fónílé, ẹ pín fàlejò. Gbogbo àwọn tó láàní nísìmí, ewé ojú omi òkè nísìmí o. They are not going to have peace. They have murdered peace. They have crushed peace, safety. Tell them they will not have it. By the authority in the name of God, by the anointing in the blood of Jesus, peace will run away from them. That's what they're going to get. This is a wonderful Tuesday. Have a terrific day. My dear NA sisters and brothers. Go and prosper in the name of the Father, of the Son, and of the Holy Spirit. Go and prosper. It is well with you. In Jesus' name. Amen. You encourage me. As a matter of fact, when I see you, I get excited. I get energy. I get the impetus to come out and talk to us. Thank you for always coming out to share me up. Thank you. Thank you very much. God bless you. Go out and prosper. Bye-bye. Kò sí irú cap tẹ́ fẹ́ tó bá jẹ́ wípé àwọn cap tẹ́ máa lò lásìkò tútù yìí ni ó wà. Àwọn designer cap tó jẹ́ pé tó tútù bá tún lọ tán ẹ máa tún fi rock summer ó wà lọ́dọ̀ Lady K. Bákan náà èyí tẹ́ bá fẹ́ ra ẹja gbígbẹ, our Thailand fish, our Thailand fish is about to finish. It's about to finish. Ẹja Thailand fish wa ti fẹ́ tán. Ẹja àwa náà ti ṣe bye bye. Kí dẹ̀ tó ṣí ọjà mi wọlé sí yàtọ̀ sáwọn tó wà lójú ọ̀nà ó ti di January kọ́lọ́ máa pòkù ló ń sọ̀rọ̀ ká má rí báàgì jẹ́ ẹlẹ́ yàtọ̀ sí tí mo máa ra ọjà every week mi ṣe yẹn this time around because àwọn ọjà tá à ń expect gan ti last month wà bẹ́ẹ̀ kò tíì dé ọjà last month wà bẹ́ẹ̀ so December period báyìí àti cargo ọjà ó máa ń lágbára so mo ti cargo gbogbo ọjà tí máa cargo for this year kọlọdẹ mi sì ju ọdún tó ń bọ̀ lọ so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́rí skirt and blouse kan ní ara mi bíi purple báyìí tẹ́wọ́n ní Lady K ìjọ́ tí mo wọ aṣọ yẹn mo wọ̀ ọjọ́ Sunday kan báyìí àwọn tó pè mí fún aṣọ yẹn wọ́n lé ní 4 Lady K ṣó nígbà aṣọ tó wọ̀ yìí ẹ̀yin mọ́mì mo fẹ́ fàsìkò sọ fún yín pé aṣọ yẹn ti wà I'm very sure pé nínú ọ̀sẹ̀ yìí ó máa wọlé sínú ṣọ́ọ̀bù lágbára Ọlọ́run because àtìgbà yẹn náà ni mo ti order fún so skirt and blouse yẹn tó fine tí apẹ́ dàbí bible round by kí máa júwe ẹ̀ fún yín ó wá jẹ́ 2 flared níbi waist by ó tún wá ní kíní ní wájú by bí stole purple by gbogbo ẹ̀ tẹ́ bá ní ìdáṣọ yẹn skirt and blouse yẹn ó ti wà ó máa tó dé ní ọ̀sẹ̀ ẹ tètè pè mí kí n lè mọ ẹ̀yin tẹ́ ní ìdí actually akó wọlé tó pọ̀ gan ó pọ̀ gan tí mo order so kò jẹ́ aṣọ tó ń bọ̀ lọ́nà nìyẹn lẹ́yìn yẹn gbogbo aṣọ ọdún tẹ́ bá need ó ti wà ńlẹ̀ bí ẹ má dára yín láàmú ẹ tètè wá place order gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ti raṣọ ọdún gbogbo ẹ̀yin tẹ́ rajà ọdún ẹ wò tí má ní mo mọ bí mo ṣe lè dúpẹ́ irọ́ ni mo pa ò ẹ bá share ètò yẹn ní gbọ́mọgbè ẹ ní gbọ́mọ sí kí gbogbo àwọn tó patronize mi kó lè rí wípé mò ń dúpẹ́ ẹ ń jọ mí ní ojú ẹ ń yà mí ní ẹnu ẹ̀yin ará Amẹ́ríkà ẹ̀yin ará UK ní ṣòfò láyé yín ayé ò ní mú yín because tó bá sọ wípé Lady K àwọn wọn ló patronize ẹ jù America àti UK máa ní
Amẹ́ríkà àti UK máa ní àwọn tí France náà ń ṣe bẹ́ẹ̀bẹ́ o France Spain ó sì ẹ̀ tó yàgbé alálùbáríkà kan yéé lẹ́díkẹ́ mo fẹ́lẹ̀ lẹ́díkẹ́ mo fẹ́lẹ̀ lẹ́díkẹ́ mo fẹ́lẹ̀ gbogbo yín pátápátá ẹ̀ ní rí bàdùjẹ́ lórúkọ Jésù bẹ́ẹ̀ ṣe wọ̀ mí ṣe láàánú ọba tó ní mí tó dá mi Ọlọ́run tí mò ń sìn láì mú nǹkan kan mọ́ á bá mi ṣe kí ni á bá mi ṣàánú fún yín mo jókòó mo kàn rò ó mo wá sọ fún èèyàn kan mo ní ìfà àti mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ ẹ̀yin ọmọ Yorùbá mo really appreciate mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo mọ̀ lóore mo dúpẹ́ mo tún dún ọpẹ́ dá fún gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi fún gbogbo bẹ́ẹ̀ ṣe patronize mi tẹ́ ẹ bá mi rajà mi ojú òní tì yín o ẹ ní mo bójú ọmọ o ìbànújẹ́ òní kọgùn sílé yín o mo mọ̀ lóore o gbogbo ọjà tí mò ń tà títí lórí African food ẹ̀yà ara Amẹ́ríkà ti ẹ̀jọ́ mi lójú pẹ̀lú bọ́dọ̀ ṣe jì wọ́n ní Lady K mo fẹ́ lùbọ́ mo fẹ́ gàrí mo fẹ́ sẹ̀mó mo fẹ́ po gbogbo epo tí mo ní 4 litre ló ti tán 2 litre nìkan ló kù àti 1 litre àwọn ará Amẹ́ríkà ló rà èyí tí mo tà fún lépo bẹ́ẹ̀ fún ará Canada bí alójú márùn lọ mo dúpẹ́ ẹ ṣé torí ẹni tá ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ tí ò bá ṣe pé wọ́n máa ń pọ̀ lórí fóònù mi ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi rajà ó yẹ kí n máa pè yín wọ́n bá wọ̀ lórí fóònù kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ọ̀sẹ̀ èèyàn mélòó ni mo fẹ́ pè ju wípé kí n máa wá dúpẹ́ general lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ patronize mi tẹ́ ẹ̀ bá mi ra aṣọ ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín ẹ ṣé ojú òní tì yìí àwọn ọmọ yóò ní dológun àná ayé òní gbaṣọ yìí lára yín ẹ ní nìkan ṣayé yín gbogbo ẹ̀yin tẹ́ wá ra spiritual items lọ́wọ́ mi tẹ́ tún wá introduce àwọn èèyàn sí mi ẹ rí ìyanu Ọlọ́run lẹ fi introduce àwọn èèyàn sí mi pé dájúdájú àwọn iṣẹ́ tí Lady K tai ó confirm mo gbà ládùúrà ní orúkọ Jésù ohun tí Ọlọ́run ò fi ní gbọ́ títí yín mọ́ kò ní ṣẹlẹ̀ sí yín because Ọlọ́run ni mò ń pè tó dẹ̀ ń dá mi lóhùn lẹ́sìn rí títóbi ẹ̀ lẹ fi kọ́ọ̀tínà tí wọ́n máa ra spiritual products lọ́wọ́ mi gbogbo yín pátápátá ògo yóò ní wọ̀ ayé ò ní mú yín ẹ ní gbàgbà tí àdúrà ò ní ṣe títí yín tì gbogbo èyí tẹ́ ẹ wá Ọlọ́run mi wá ẹ mọ̀ bóyá tòótọ́ ni mò ń sin Jésù ṣùgbọ́n ẹ gbọ́ pé mò ń sin Jésù ẹ sì ní ìgbàgbọ́ nínú mi Jésù tí ẹ wá nígbàgbọ́ nínú ẹ̀ tẹ́ fi tọ̀ mí wáyé àwọn bàbá mi ṣe bẹbẹ ògo ńlá nínú ayé yìí kò wá ní fèmí náà sílẹ̀ nítorí pé kí ni mi ò ní kankan lẹ́yìn Jésù bí bá máa gbàdúrà mi lọ gbàbọ̀ máa ní Ọlọ́run ó lé mèrè abiyamọ o Jésù ọmọ Ọlọ́run o ó sì jẹ́ mi Ọlọ́run ò ní dójú gbàgbọ́ tìyìn gbogbo ẹ̀yin ọmọ Celestial tẹ́ ń patronize mi Ọlọ́run ìpè Samuel bílẹ̀ wú ọ̀ṣọ́fà bá mi súre fún gbogbo yín gbogbo òkè ìṣòro yín pátápátá àwọn asọ́ọ̀dì ìpẹ̀tẹ́lẹ̀ ìgbàgbọ́ tẹ́ni nínú Kristi tẹ́ni nínú ìpè CCC Celestial Church of Christ tí ẹ fi ń tọ̀ mí wá láti wá máa ra àwọn iṣẹ́ ní ọwọ́ mi ìgbàgbọ́ yà wá máa ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé yín ẹ túbọ̀ máa ní testimony ayọ̀ gbogbo ojú tó wo program tó bá mi share ire tí ẹ ò rokàn ògo tí ẹ ò rokàn testimony tó máa la gbogbo àgbáyé já ọ̀run á bá mi ṣe fún yín gbogbo èyí tẹ́ ẹ wò mí ṣe láàánú ẹ má wò pé ẹ ṣàṣedànù o mo rajà lọ́wọ́ Lady K kò dúpẹ́ lọ́wọ́ mi ẹ má wò yẹ ọ̀run ti bá mi súre fún yín kò sí ẹni tó rajà lọ́wọ́ mi tí mi ò kí ń fi àdúrà gidi ránṣẹ́ sí yín àmì iná kan wọ̀ láì kí wọ́n máa rojọ́ because mo jẹ́ ọ̀kan tó yẹ pé tó bá kọ pé kí n ṣe prayer online báyìí ó ní level tí mo lè gbádé because àdúrà mi máa ń gùn but when I'm alone mo lè gbàdúrà 2-3 hours èmi nìkan kò wá sígbà tí mo gbàdúrà tí mi ò kí sọ pé Olúwa gbogbo àwọn tó ń bá mi rajà tó ń ṣàánú mi ẹ ń ṣàánú mi ni ẹ wo bí mo ti wùwà ẹ wo tẹ̀kẹ́ èbú mi ẹ wo tí ó glíbù tẹ̀tẹ̀ mi ẹ wo tà ìníran mi ẹ ń ṣe àánú mi bí ọdún yìí tó ń lọ sí òpè ogun ayé yá dópè ṣùgbọ́n ayé yá dópè ẹ̀gàn yá di ògo gbogbo bí mo ṣe wá gbà ládùúrà fún yín kó rí bẹ́ẹ̀ fún èmi Olúwakẹ́mi náà èyí tí mo sọ ní kọ̀ọ̀kan àti tí mo sọ ní gbọ̀ngàn ọ̀hún kó fi àṣẹ sí
gbogbo ibi tí mo ń ná ọ̀pá àdúrà sí ayérayé nínú àwọn ọ̀run kó kọjá lọ síbẹ̀ kó lọ bá mi gbọ́ àdúrà gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ patronize mi ẹ má bí mi ò gbọ́ àdúrà fún yín o I pray and fast mo gba àwẹ̀ máa wà nínú bíríbírí máa wá sórí live show nobody will know máa dẹ̀ máa ṣe máa rọjú máa ṣe gbogbo ẹ̀ láì jẹ́ láì mú fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ without telling people online so ẹ má wò pé mi ò gbàdúrà fún yín I pray for everybody gbogbo ẹ̀kọ́ tó patronize mi pátápátá àtẹni tó ra búrẹ́dì ló kéré jù lọ ọjà tí mo ta ní ṣọ́ọ̀bù yìí which is 350 cents mo ní 350 cents $3.50 nǹkan tó kéré jù lọ ọjà mi ní ṣọ́ọ̀bù yìí nìyẹn àtẹni tó ra búrẹ́dì $3.50 gbogbo yín pátápátá ni mo gbàdúrà fẹ́ wò kọ́sọ́mà ló tún pè ẹ̀ ní sọmọnù ẹ̀ ní dààmú ibi ò ní dé báyìí gbogbo yín pátápátá I pray for everybody mo máa ń sọ fọlọ́run wípé orílẹ̀-èdè tí mi ò dé rí wọ́n patronize mi láti bẹ̀ ayérayé ọba tó ní ìtẹ̀dó ọba tó tẹ àwọn orílẹ̀-èdè yẹn dó mo rán àwọn yín níṣẹ́ nítorí ẹni pé kí n pàṣẹ kí n wí ẹ̀yà sì fi àṣẹ sí mo wá rán yín jáde ẹ kọjá lọ sáwọn orílẹ̀-èdè tí mi ò mọ̀ tí mi ò dé rí tí wọ́n sì ń pè mí láti ibẹ̀ tó sì bá mi rajà gbogbo ìṣẹ̀dá tó bá mi rajà ẹ lọ bá mi ṣe àṣepé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ayé wọn ò gbọ́dọ̀ sunkún wọn ò gbọ́dọ̀ wọ́wọ́ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ bànújẹ́ gbogbo ọkàn tó bá bá mi rajà gbọ́dọ̀ máa ní dùn wọ́n gbọ́dọ̀ máa ní ayọ̀ ni bí mo ṣe máa sọ fún ọlọ́run mi nìyẹn mo sì nígbàgbọ́ pé ọlọ́run mi gbọ́ because tí ó bá gbọ́ ni mi ò ní máa ní testimony ẹlòmíì ó ti raṣẹ́ lọ́wọ́ mi ìtẹ̀ ẹ̀rọ tí máa kó dédé pé mi pé ẹ ló Lady K ẹ jọ mo sẹ́ni owó kan sàkáǹtì máa ní owó kí ni ìyẹ̀bà kílẹ̀ fẹ́ wọ́n ní àmì ìfẹ́ àkọ́kọ́ mo dá ṣe yé ni o ẹ ṣe wọn ọjọ́ màá ní mo ṣe wọn ọjọ́ kí ni mo ṣe èmi kẹ̀dẹ̀ ní tó bá ṣe bá mi sọ̀rọ̀ mo ti sáré lọ wo chat èmi àti ẹ màá sáré lọ máa wo chat ìbá pé ẹni ti rajà rí lọ́wọ́ mi because kò sẹ́ni tó rajà tí mi ní sẹ́ẹ̀dẹ̀ sí wọn àfàwọn tí bá ṣe mistake gbàgbé má lọ wò wọ́n tí màá dẹ̀ sẹ́ẹ̀dẹ̀ ọjà ẹsẹ̀ màá ṣàrí receipt tó forward sí mi wọ́n fọ́ pé ẹni ti rajà rí wọ́n wá yà ẹjọ́ kí lè ra lọ́wọ́ mi tó bá ti wá sọ́mà especially iṣẹ́ lóluwà ṣeun kan tí mo fẹ́ máa gbọ́ nìyẹn because kò síbi tí mo gbéṣẹ́ lọ tí mi ò gbàdúrà all the time pé Olúwa jẹ́ kó ní testimony ayọ̀ má dojú gbàgbọ́ tì mí and my God is doing wonderful which I am proud of my God ọlọ́run Lady K ọlọ́run iná ni ọlọ́run wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kan ṣoṣo tí ò pé méjì ayérayé nínú àwọn ọ̀run òun ló gbìgbà tí ń gba láìlára òun ló dúró tì mí òun ló ń gbèjà mi jà òun ló bá mi dójú ti àwọn ẹni bí tó wà ìṣubú mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe máa hàn bí mi ò rí o ẹ̀yin kà mo dẹ̀ rí pé ẹ̀yin náà rí wípé yes ọlọ́run wà bẹ́ẹ̀ ìbá ṣe pé olúwa kò tí wà ní tèmi kí lèmi ò bá máa wí nígbà tẹ́ṣù gbóògùn dídé ọpẹ́ ní fọ́lúwa ọba mi olóore mo ṣe ká kábíyèsí rẹ̀ mo fọpẹ́ fún Jèhófà tó gbà mí lọ́wọ́ ọ̀tá mo dúpẹ́ olúwa gbogbo yín fásitì mi mo ń retí Christmas gift gbogbo yín tọ́lọ́run ti lò mí fún ẹ wọ́n pé mi ìtara rú ẹ̀rì ẹ lò mí báyìí tó bá kó tó bá rò bá ẹ má wọrí máa gbéṣẹ́ ránṣẹ́ sí i wọ́n ní kó tí ẹ má wọrí sẹ̀ ẹ lò mí owó shipping ni màá ní kó send ẹ lò mí owó mi ni màá tún fi ship torí àánú borí gbà ó dẹ̀ gbọ́dọ̀ máa ṣàánú gbogbo yín fásitì mi mo ń retí nǹkan ọdún ẹ má wọrí ọjọ́ bọ̀ lóluwa tó máa yes ìyàwó lè dé mo fẹ́ wá jèrè wòlíì ẹ wo ẹ subscribe sí YouTube mẹ́ta notification rẹ̀ àá tún máa fàyà àti ìdùnnú àá tún máa fi pàdé bí ìmọ̀ pé máa débi tí mo dé mo kàn fẹ́ ṣe ìdúpẹ́ fún gbogbo àwọn fans níbọ̀ tó yí ọlọ́run ọlọ́run ẹ mọ̀ pé inú ọlọ́run á máa dùn tó bá ń jẹ́rìí sí títóbi ìyanu rẹ̀ tó ń fi ògo ọlọ́run hàn èmi tún ti fògo ọlọ́run ẹ̀yìn tí inú bá wá ń bí tẹ̀wá wò pé Lady K give testimony Lady K gbé dáadáa ṣe tẹ̀wá ń lépa mi sí ibi ọ̀run kó bá mi yọ fíìsẹ̀ mi fíìsẹ̀ mi ṣáà ní kó bá mi yọ kó bá mi tọ́jú ẹ̀ síbì kan ó máa wúlò fẹ́ lómi kò wúlò fún yín mọ́ nìyẹn ẹ ṣé mo dúpẹ́ ire ògbólọ́dá customer.